ojúmọ́ ire ló mọ́ ẹ lé ní ìfakóredé àkànmú tí ń sọdún ọjọ́ ìbílẹ̀ ní ojúmọ́ ire ojúmọ́ ọlá ojúmọ́ ìkúbalẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ló mọ́ ẹ lé ní ìfakóredé àkànmú ìwọ lọmọ ikú tí kò gbọ́dọ̀ pa ìwọ lọmọ àrùn tárùn gbọ́dọ̀ ṣe eléèlé ní January 5, 2025 ó tún mọ́dún ọjọ́ ìbí yìí jẹ láyé ìwọ lọmọ ifá ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóhùn ayùn ṣé bí ìwọ ni ìwọ lọmọ ifá ọmọ àtórí ẹni tó sàn ṣe ìfakóredé àkànmú ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní tàbá níta lónìí máa kí ọta lónìí máa gẹ ọfọdún ọjọ́ bíi tọjọ́ tó ní mama jí tìlú Ẹdẹ ẹ̀yin lọmọ Ẹdẹ ẹ̀yin lọmọ táfàṣòro kẹrọ ẹ bọlẹ ọmọ bari ńlọlá ẹlẹgbàá ni ó lọ pẹ ẹ̀yin lọmọ epo báńkárẹ dèmọdé arúkà mama jí lóní kí n máa kí ìfakóredé àkànmú fọdún ọjọ́ bíi tọjọ́ tẹ ní oníire lójú owó rí oníire lójú rẹ yóò máa rí láṣẹ tọlọ́run ọba ìfakóredé máa gbóhùn lẹ́nu mi ò jàre ìwọ lọmọ èjìgbò ní sílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọmọ ìfakóredé ọmọ àkún máa gbóhùn lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọmọ arífàyàn ìwọ lọmọ arífàyàn fanda ìwọ lọmọ arífàjogún òun náà períkì ilé bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọmọ agbọ́tì fayọ èjìgbò máa gbóhùn lẹ́nu mi ò jàre ìwọ lọmọ rẹ òrìṣà ọmọ atúfàṣe òun náà períkì ilé bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọmọ lọ́yẹ̀ mọ̀yìn máa gbóhùn lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọmọ ìpàkọ́kàn òrànlá máa gbóhùn lẹ́nu mi ò jàre ó ti mọ́dún ọjọ́ ìbí yìí jẹ láyé lágbára Elédùmarè láṣẹ tọlọ́run ọba ò ní bá wọn sọdún ìbànújẹ́ ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìgbéga ọdún ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́ máa bá wọn ṣe láṣẹ tọlọ́run ọba ìfakóredé ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní ẹkùn Adédayọ̀ Àbíkẹ́ ìfakóredé máa gbóhùn lẹ́nu mi ò jàre ẹkùn ọkọ Ifágbémisọ́lá òun ló sọdún ọjọ́ ìbílẹ̀ ní ẹkùn Ifábùnmi Àmọ̀pé òun ló sọdún ọjọ́ ìbílẹ̀ ní ẹkùn ọkọ Ọlọ́sùn ìfakóredé ẹkùn ọkọ Ifádámilọ́lá Àmọ̀kẹ́ ìfakóredé ẹkùn ọkọ ìyàwó ẹ̀ òun ló sọdún ọjọ́ ìbílẹ̀ ní mo ní ojú tó mọ́ ẹ lé ní ojúmọ́ ọlá ojúmọ́ ìkúbalẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ìdùnnú ló mọ́ ẹ lé ní ìfakóredé happy birthday to you ìgbà ọdún kan ní.